صلاتي يا سر الحقيقة يا صلاتي يا ابن السعادة يا صلاتي يا أمني فقم عن الصلاة السلام على الرفاع سلاما صلاتي أحمد غفور الأنام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. أتي أترى صلاة فوق النبي صلى الله عليه وسلم. مولانا أمير الجيش رضي الله تعالى عنه. ربنا شيء عليكم كي جوا. آمين. يا ربي يا غفار. آمين. يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار. انا بابا ميوي. يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. gbogbo wa ta wà ní ayé alibarika lẹ́nu táwa náà tá a mọ̀ pé níjọ́ kan wọ́n máa tọrọ kúrò aláhù fún wa ẹ dákun ẹja wíbẹ̀ fún bàbá wa dáadáa pé ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar اغفر لعبدك يا حيا صلاتي. يا ربي يا غفار. يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي. بسم الله قل هو الله. الله الرحمن الرحيم. والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. امين. mo kí ìkàlẹ̀ àwọn àgbàlagbà. سلام عليكم سنة نبوية. àwọn bàbá mi tí wọ́n bẹ ní ìkàlẹ̀. سلام عليكم سنة نبوية. mi ò mọ ibi tí mi ò bá ti gbé kíkí náà. سلام عليكم سنة نبوية. àmọ́ ẹ máa fi bàbá mi balógun ààfin ẹ dákun ẹ kó ṣe. سلام عليكم سنة نبوية. ẹ fi kí bàbá mi bàbá ń záwí. الله يعتبر. ọba tí ó ṣẹ̀wọ̀n kù fún wa ọlọ́mọ gbà yín lọ́wọ́ wa láéláé. سلام عليكم سنة نبوية. bàbá mi bàbá ń sáwí. سنة نبوية. tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé tí mo fi dárúkọ. سلام عليكم سنة نبوية. ọba tí ó ṣe yín ní ìtútù ojú fún wa abá ti ń pè nǹkan àwọn dákun fi ń pè wọn lẹ. سلام عليكم سنة نبوية. ọlọ́mọ mẹ́gbà yín lọ́wọ́ wa láéláé. سنة نبوية. bàbá wa ní kíbo làbọ̀rọ̀. سلام عليكم. bàbá wa sábẹ̀rẹ̀ gẹ́ni. سنة نبوية. kò sáàyè
láàyè àmọ́ tí wọ́n ṣe nù gbèsè ayé wa pọ̀ púpọ̀. sunnatun nabawiyyatun. bí àṣà bàbá mi Amirul Jaysh wọ́n ní kí o kò máa gbọ́n. salamun alaykum sunnatun nabawiyyatun. bí mo ti wí wọn ó ti yé wọn. sunnatun nabawiyyatun. ìwọ́n fi bàbá mi bàbá ń sáwí. salamun alaykum. èéfín kí bàbá dáadáa bàbá tó ṣe pé kòkò tí ń jẹ́ búrúdà ní ń bẹ lórí wọn pátápátá. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá wa ní Kásándubu kó bàá kàwá. sunnatun nabawiyyatun. ànábì òjé wọn gbó mọ́. sunnatun nabawiyyatun. àwọn Yorùbá ànábì ní sàkámà. ijabatu fardun ala kulli muslimin. mo wá fi àwọn àrò mẹ́ta tí kì í dọ̀bẹ́ nù. salamun alaykum sunnatun nabawiyyatun. ìfín kí olùrẹ̀ mi. sunnatun nabawiyyatun. bàbá wa sí Malgazi ìfín kí olùrẹ̀ mi. sunnatun nabawiyyatun. ìfín kí ẹni tó tọ́ mi tó kọ́ mi. sunnatun nabawiyyatun. ijabatu fardun ala kulli muslimin. bàbá wa Ìmáàmù Bushra. salamun alaykum. àwọn èèyàn máa wò ó pé ta ni mo fẹ́ kí ta ni mo fẹ́ kí ẹni Ọlọ́run kí ẹni Ọlọ́run kí. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá mi Al-Fulani. sunnatun nabawiyyatun. àwọn èèyàn fẹ́ wò ta ni mo fẹ́ kí ta ni mo fẹ́ kí ẹni Ọlọ́run kí ẹni Ọlọ́run kí toríjọ́ tá àti ìdá alif bá tá àti ìdá mà ẹni ó tọ́ wa. salamun alaykum sunnatun nabawiyyatun. bàbá mi Waliyullah. sunnatun nabawiyyatun. àfàwọ̀ ẹ̀kọ́ sẹ́fẹ́ mẹ́ni náà. sunnatun nabawiyyatun. ẹ̀yin ìyá wa ẹni náà. sunnatun nabawiyyatun. àwọn ìyàwó dámi lóhùn wọ́n ń jẹun. sunnatun nabawiyyatun. ẹni tó fẹ́ kí oríire ọmọ òun sojú ẹ̀mí òun kó dákun kó gbọ́ mi láàrin ìṣẹ́jú méjì tí mo fẹ́ fi sọ̀rọ̀. ẹ má ṣe nǹkan mi ẹni tí bá rojọ́ kó bọ́ sẹ́yìn. salamun alaykum. bẹ́ẹ̀ bá wà níwájú àwọn àgbàlagbà kò gbọ́dọ̀ máa ta wọ̀nrẹ̀wọ̀nrẹ̀. sunnatun nabawiyyatun. bẹ́ẹ̀ bá tó ń ta wọ̀nrẹ̀wọ̀nrẹ̀ níwájú àwọn àgbàlagbà kò máa ti ń ṣe nù ní. sunnatun nabawiyyatun. abiyama tí o fẹ́ fojú sunkún ọmọ kó yóò bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta dé. ijabatu fardun ala kulli muslimin. Mọ̀lánà Al-Fulani ẹni tó kọ́ mi tó kọ́ wa tó sọ inú ilé sàláàtì tó sọ di qiblatul aini. òun náà ní tani. ulaika abai wa ma liya mislahun. ó mo kí àṣírí tápà. ulaika abai wa ma liya mislahun. ẹni kò mọ̀ ẹni mọ̀ kó. ulaika abai wa ma liya mislahun. aláṣírí kan tó ju ṣé òun mọ̀ lọ́mọ. ìdáhùn tọ́kẹ́rẹ́ kẹ́rì bí abai mọ̀dọ̀ salamun alaykum. àti sáyàgì ni wọ́n ti ń sáré bọ̀. sunnatun nabawiyyatun. ní ti torí àáfàá mi bàbá ń sàkámà. sunnatun nabawiyyatun. àwọn náà wọ́n fẹ́ ṣẹ̀ wọ́n. sunnatun nabawiyyatun. àwọn ìyá wa olùbọ̀ nàbí Muhammad mọ́. ijabatu fardun ala kulli muslimin. bàbá ń sáwí ẹni ó kọ́ wa ní Al-Qur'ani. salamun alaykum. àfàwà umma ẹni ó kọ́ wa ní Al-Qur'ani nílé sàláàtì. salamun alaykum. sẹ́ẹ̀fẹ́
fẹ́ mọ̀ á. sunnatu nabawiyyatun. bí gbogbo nǹkan bá wá ń padà wá débi ọpọlọ wa ní ti dáadáa ẹni tí ò kúkúrú kú síbi ọpọlọ wa láti pilẹ̀. salamun alaykum sunnatu nabawiyyatun. ọlọ́wọ́n ọba gbé kí a máa fi sí ìpè ṣe. sunnatu nabawiyyatun. torí ìpìlẹ̀ náà nù bí foundation bá ti dàrú ntí wọ́n mọ̀ lérí rẹ̀ fúlùfúlù ni. sunnatu nabawiyyatun. bàbá wa Sani Awwal bàbá wa tá a máa pè é ní Sani. sunnatu nabawiyyatun. La ilaha illallah. sunnatu. bí wọ́n bá ga tán bàbá alábòtó bí wọ́n bá ga tán tó rò pọ̀ ga ọ̀sìn ga náà o. sunnatu nabawiyyatun. tó wá rí àwọn tí wọ́n kọ́ ẹ láti pilẹ̀ láti kékeré ńjọ́ tó ti dá nǹkan kan mọ̀ tó fojú pa wọ́n rẹ́ tó rò pé èrè ipò ọlá kan ló wà ọlọ́wọ́ fa ọlá náà yà mọ́ ọlá. salamun alaykum sunnatu nabawiyyatun. àfa mi tí mo fi lè gbogbo ẹnu tí mo lè fi wí àwa tí wọ́n tọ́ sókè Al-Qur'ani fún lè sàláàtì àníyó. salamun alaykum sunnatu nabawiyyatun. àmọ́ kò sásìkò bàbá wa Sheikh Abdulrahim. salamun alaykum pariwo sunnatu nabawiyyatun. mo yá Shehu náà lọ bàbá wa àfin ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run àfọwọ́ ní Tuhfatul Mamdudi. yakumullahu. onírúsíkítà làhàyà kúnlẹ̀ hàyà ìmúlázìmá ọ̀dà lóhùn tí bàbá aláwa máa lò farabalẹ̀. ayakumullahu. wọ́n ti lẹ́yìn wọ́n ti ní ajá náà sì kéwú sẹ́mi lágbárí. ayakumullahu. ntí mo fẹ́ wí bẹ́ẹ̀ ni bàbá mi sábẹ̀rẹ̀ gẹ̀rí náà bẹ́ẹ̀ o. ayakumullahu. rúsíkítà làhàyà kúnlẹ̀ hàyà ìmúlázìmá wọ́n bá àdálíjàlá wọ́n ní bàbá ǹdá tí wọ́n fà á nù. wọ́n bá àdálíjàlá wọ́n bá àdálíjàlá yukhsha alayka jalaa. وزكت الآيات وزكت الآيات كل الآيات ملازمان. bí wọ́n bá rà fà tiẹ̀ tó kọ́ l'Al-Qur'ani tó rò pé o ti wà nínú mọ́tò ńláńlá àbílẹ̀ ńláńlá kan ó padà gbé kóṣù òjijì. وزكت tó الآيات fojú pa fáà náà rẹ̀. كل الآيات ملازمان. bàbá wa ṣe wọ́n mọ̀ àfa wa nu. وزكت الآيات tí wọn já máa fi sí ìpèsè wọn já máa fi nǹkan dín nǹkan pé nǹkan dín nǹkan. كل Wíṣíkítà الآيات àyà asáàsì kìíní mà fún ọ pọ̀ lóòótọ́. كل الآيات حياكم الله. májò wọn pọ̀ jù. وزكت farabalẹ̀ الآيات sẹ́ حياكم الله. tani ó ní àlóhùn ọmọ náà bẹ́ẹ̀ àmọ́ kí n tún kéwù pọ̀ ju òhun lọ. حياكم الله. àwọn tí wọ́n kọ́ wa náà ni wọ́n jòkó yìí. حياكم الله. Wíṣíkítà àyà ìmọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ lóòótọ́ fún ọ. Aasiki bẹ́ẹ̀ tó pọ̀ fún ọ lóòótọ́ àmọ́ kó mu lásìmọ́ lé àyà yìí. lọ́nà pẹ́tipẹ́ti má ti dù kó mu lásìmọ́ lè hàyà torí pé yukhsha jalahu alayka ìmọ̀ tó fi ń ṣe fáàrí owó tó fi ń ṣe fáàrí ọ̀nà tó fi ń ṣe fáàrí o yóò padà lọ fún ọ bá dàlìjàlá níjọ́ tó o bá ní àwọn àgbàlagbà fún tí ń ta wá fún ọ tó o fi ń rí wọn fún ọ bá kú lára rẹ. Allahu akbar. bàbá wa bàbá ń sáré èmi ọmọ ẹgbẹ́ di wọn mo wá ń bọ̀ wá àfa mi tún wá dìde La ilaha illallah. wọ́n tún wá pàdé mi àfa mi tó kọ́ mi pé alif bá ta sa jim dákọ́ mi ní Al-Qur'ani farabalẹ̀ wọ́n jẹun lè dán حياكم الله. tí wọ́n kọ́ mi tí wọ́n lù mí kó lè yé mi kírú ẹni bẹ́ẹ̀ kó tún wá rí ọmọ tó kọ́
wọ́n tún wá pàdé ẹ̀yin yàrá àbí wọ́n wá pàdé mi Ayakumullah. wọ́n tún wá pàdé mi lójú ọ̀nà wọ́n wá ní kékeré kí n má bàa tẹ ojú lẹ̀ mọ́lẹ̀ Allahu akbar. kí n má bàa tẹ ojú lẹ̀ mọ́lẹ̀ Allah. àwa àṣìnànù Allah. gbogbo tí mo kọ́ wá tẹ́lẹ̀ mo fi ilẹ̀ Ayakumullah. fòhùn ẹ̀lùwà ṣé o mọ̀ pé àfáà tí wọ́n jẹ́ gbogbo ọmọ kéwú tó fẹ́ dìde lábẹ́ rẹ̀ ọmọ kátàlí tó di pàtí wọn bá dé Allahu akbar. tó fi pọpọlọ wọn pọ̀ àfáà mi wá ṣe bí wọ́n ti ṣe ṣe rí pé ìwọ ni fún mi Ayakumullah. kí wọ́n á rí irú ẹni tó kọ́ bí òun kí n má wàá ṣe bí mo ti ṣe yìí bí èèyàn bá dunnú tó fẹ́ kẹ̀ǹtẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ lọ́sàn-án wàláhì kò ní kalẹ̀ dáadáa Allahu akbar. ẹ dákun ẹ bá ń ṣe ṣéwù náà ẹ̀yin yá wa ẹ̀ ṣe ṣéwù kó dùn mọ́ mi gbogbo wa bá ti pọ̀ tó lè sàláàtì tí n bá ka eyín èèyàn tí bàbá wa yìí kọ́ ní Al-Qur'ani nílé wa ẹ mà yanu ẹ mà dilẹ̀ mú mi Ayakumullah. ẹ wá rí i pé wọn ò dàgbà mọ́ àníyàn dáadáa ni òjò wọn dàgbà mọ́. Allahu akbar. báwa ti mọ̀ wọ́n ni Sheikh Abdullahi Salati balẹ̀ ọmọ Ta'ala anhu. Mawlana Naqibu Al-Ashrafi tàná Wallahu ta'ala anhu. nígbà tí wọ́n rí wípé bílẹ̀ wa ti rí àwọn ni wọ́n lọ mú wọn láti Markaz Allah akbar. ipò ya Sheikh Abdullahi ẹ̀ máa bọ̀ wálé Salati ẹ wá bá yí àwọn ọmọ Allah. gbogbo ń ta wá lè wulẹ̀ ká ké lónìí ẹni agbáwájú rẹ̀ kọjá ní gbé fídíò síbẹ̀ dáadáa kó ń wò fún yín wọn. Ra'aytu aqlaki aqal mu'allimin. wá sínú Wajabahu ibdal ala kulli muslimin. bàbá mi ń mà àfa wa nù. Laqad aqa ayyuna ilayka lamatan. olórí ikú àfa mi tó bá rí i pé òkú ọmọ kéwù rẹ̀ fẹ́ yọ ọmọ bí ó ti yin wálẹ̀. Lita'alimi arfi. tí bàbá wa ṣẹ́gun láyé mi ò rí bẹ́ẹ̀. Wáyé alifadiramin. gbogbo tó tara yín jáde o ò ní ṣerú ayé. Àmín ya Allah. ẹ dákun abiyamọ tòótọ́ kó sàmí. Àmín ya Allah. ọlọ́run sì ṣe ìyá mi lálùkò wọ́n bẹ̀ ń bí. Allah hayataha. ọlọ́run ṣe wáyà yìí Ayakumullah. àwọn tó tọ́ wa náà ní tí wọ́n kọ́ wa ní. tọ́lọ́run wọlé abọ́lọ̀ ti ṣe ikú bàbá wa Sheikh Abdulrahim gbogbo tó tara wọn jáde ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n kú rírì sí láyé. Àmín ya Allah. ọlọ́run ẹni tó bá sàmì dáadáa bá ti ṣàdúrà fún ẹ lórí bẹ́ẹ̀ fún ọ náà. Àmín ya Allah. ẹ bá ṣe anakumullah A'anakumullah. akramakumullah Akramakumullah. ayyadakumullah linasirihi. Ayyadakumullah binasrihi. àwọn ni wọ́n ṣe nígbà wọn wá ṣe níwọ̀n àti wọn wá ṣe tán lẹ́sẹ̀ wá fi mí ránṣẹ́ síkò Ayakumullah. Lamiru Jésù ṣẹ̀ṣẹ̀ wá tán mi gbó tí wọn rò pé ẹ̀jẹ̀ kan náà jọ ni wá. Allah. Lamiru ṣẹ̀ṣẹ̀ ẹlòmíì bó bá wá rí ẹlòmíì tọ́tọ́ tó wá rẹ́ni tó kọ́ láti ìpìlẹ̀ yóò wá dìnnà yẹn bó ti dìnnà yẹn rẹ̀ wọn náà ó dìnnà yẹn wọn náà. Ra'aytu aqlaki aqal mu'allimin. kí okùn yóò máa gbọ́ òun ọlọ́run mú ọjọ́ wá yóò sì mú àsìkò wá gbogbo ń dáàtì ìrí ṣe fún yín òun nì dáàtì ìtọ́lá àti ìrí kankan ṣe fún yín Allah. àmọ́ bàbá mi ń mọ̀ náà lè ṣe fún yín pẹ̀lú òkú ológun. Wa awjabahu. òtítọ́ mo fi yín kí bàbá wa lábòtó mo wá kí bàbá wa oní nǹkan òní lábẹ́ bàbá wa oní nǹkan òní gbogbo ẹ̀yin yá wa mo fi yá mi àgbà mágájì yá wa tí wọ́n kù fún wa níyà wọ́n kù fún wa ní bàbá mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa lásàlátù ìyá mi ní kòkòrò mo fi kí gbogbo wa pátápátá ọdún tá a ṣe lọ́dún yìí aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Salamu alaykum. ẹ sàmí. Sunnatun nabawiyyatun. lábẹ́ gbogbo ẹ̀yin mọ̀nyẹ́mọ̀nyẹ́ bàbá wa sí gáàsì. Sunnatun nabawiyyatun.
bá rí líhíà náà máa wá wò pé kìí ṣe pọ́ọ̀mù nìkan ní ya líhíà yìí. sunnatu nabawiyyatun. àlùkárí pọ́ọ̀mù kan ò gbọ́dọ̀ máa ya líhíà yìí. sunnatu nabawiyyatun. torí kìí ṣe líhíà sáfà. sunnatu nabawiyyatun. kitabatun fardun ala kulli muslimin. gbogbo abiyamọ tó fẹ́ jèrè ọmọ ẹ bá yọ bọ́ ànábì tó halẹ̀. sallallahu alayhi wa sallam. bàbá wa Sheikh Yakubu mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. salamu alaykum sunnatu nabawiyyatun. bàbá ń sàkámà bàbá ń sàkámà Àlàbí àná bàbá ń sàkámà bàbá ń sàkámà bàbá sakama bàbá sakama. Ọlọ́run ti ṣe Ọlọ́run ti ṣe èrí gbogbo àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ tí wọ́n jókòó àlùbáríkà tẹ ẹ̀kọ́ láti inú ìyá yín ni. wàkàwà bí gbọ́dọ̀ aláàtì mímú ní ìlàwọ̀ sọ̀rọ̀ fún un. wákàmú abẹ kọ́ọ̀dé àná kí n gbọ́dọ̀ kan sí méjì lójú bàbá mi bàbá ń sáré àtàfà mi tó kọ́ mi. wàkàwà bí. farabalẹ̀ tí wọ́n máa kama pé àlùbáríkà àwọn ń bẹ lára mi. bàbá wa Saheed kò tí yín púpọ̀. wákàmú abẹ kọ́ọ̀dé àná bíbuni zawi lahu sharafi وقد علت برسول الله عدنان وقد علت برسول الله عدنان وكوى أبي قد على ببني ذوي شرفي وقد علت برسول الله أبناني أبا كذا علت برسول الله أبناني أبي قد على خليفة شرفي وقد علت برسول الله عدناني وقد علت برسول الله عدناني وكوى بي قد على بابن ذوي شرفي mélòó ni àwọn bàbá tí wọ́n ti lọ. كمل أبي قد على بابن ذوي شرفي má fi mí sí wọn mí tó tó fi sí. وقد علت برسول الله عدناني وقد علت برسول الله عدناني bàbá mi àbúrò bẹ́ẹ̀ wọ́n tọ́ ní àmì kọ́dà àná bíbúni ìzàwí ṣàràfì wàkọ̀dà àná tí bí rasulillahi adinani wàkọ̀dà àná tí bí rasulillahi adinani. وقد علت برسول الله عدناني من عبيد لما عبيد قد على ببني ذوي وقد علت برسول الله عدناني وقد علت برسول الله عدناني bàbá wa ní kòkòrò. كما بي قد علت ببني ذوي شرفي mélòó làwọn bàbá tí wọ́n máa fi ọmọ yọ yìí. كما بي قد علت ببني ذوي شرفي mélòó ni bàbá àwọn bàbá tí ń bẹ láyé tí wọ́n máa fọmọ yọ yìí nítorí oríire tọ́mọ sí láyé. كما بي قد علت ببني ذوي شرفي ta ni ó rí gbogbo ojú tútù tó tútù dáadáa yìí níkàlẹ̀ tí ò ní máa
fọlá yín bẹ lọ́hùn àbí tí ò ní táwọn òbí rẹ̀ ò ní máa ní alihamudulilayi àfàmọ́ ọmọ mi ni. kama bí kọjá alábìmọ̀ ní ìdàwí sàròfin. àṣìmọ̀ ní gáàsì ọkùnrin ọlọ́run gbogbo ọlọ́run tí wo gbogbo àtàrí tí wo gbogbo àtàrí èèyàn lẹ́lẹ̀. kama bí kọjá alábìmọ̀ ní ìdàwí sàròfin. wákàtí aláàtí bí rasulillahi adinani. wákàtí aláàtí bí rasulillahi adinani. tí kì í bá sí pé wọ́n bí ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. yorùbá ànábì ẹ̀yin yá wa. wákàtí aláàtí rasulillahi adinani. tani ó máa gbé ìran kan bẹ tí ń jẹ́ Adnan. wákàtí aláàtí bí rasulillahi adinani. tani ó máa àbáwọ̀ àlùfùlání bẹ́ẹ̀ni kan bẹ ìran kan bẹ tí ń jẹ́ ìran Adnan. àmọ́ ń gbà wọ́n ti bí ànábì ń bẹ. wákàtí aláàtí bí bàbá wa sàkámà bàbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. tọ́lọ̀ ní kórúkọ ròyìn Alhamdulillah. àṣẹ láti inú oyún lẹ́tí sàgbákò oríire nínú ìyá yìí. Alhamdulillah. gbogbo ọmọ tí ń bá ń dáa fún láyé láti inú oyún ló ti kọ́. Allahu akbar. ẹlòmíì kọ́ oríire wáyé ẹlòmíì sì kọ́ orí ibú wáyé. Allahu akbar. èyí tá a fi mọ̀ bẹ́ẹ̀ ìjọ tí ìyá ńlá wa tí wọ́n bí Ànábì Yakub Alayhi salatu wassalam. àti Ísọ̀ wọ́n ń bẹ nínú ìyá wọn. àwọn ìyá wa ń rojọ́ ẹ̀gbọ́n tí wọ́n yóò sì ṣe yín láǹfààní. wọ́n wá ń bẹ nínú ìyá wọn. nígbà tó tó àsìkò tí ìyá ó bí àwọn méjèèjì kalẹ̀ ní Ísọ̀ àti Ànábì Yakub. Alayhi salatu. Ànábì Yakub olóhùn lòun kọ́kọ́ fẹ́ jáde. Ísọ̀ olóhùn lòun kọ́kọ́ jáde. ó wá di fanfa láàrin ara wọn nínú àgbáyé inú ìyá wọn. Ísọ̀ wá ń sọ fún Yakubu ó ní bàbá fún mi ní ààyè kémi kọ́kọ́ jáde yín sì fa inú ìyá wa yìí ya. ẹ pariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. tẹ́ fi mọ̀ pé ó kọ lóró yìí. Ànábì Yakubu wa ni ọ̀dà ó bá yẹ pé bẹ́ẹ̀ bá ní má fa inú ìyá wa ya. ìwọ jáde pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí wọ́n bá jáde tán ẹ̀mí ó jáde padà. ẹ pariwo Ọlọ́run. Allahu akbar. Yakubu wá fún Ísọ̀ ó wá fún oníyọ̀ǹda kó jáde. bí wọ́n ti ń jọ ń ṣe fàǹfà nínú oyún ìyá wọn ń gbọ́ náà ní kí ìyá máa gbọ́. ìyá ti wá dá a mọ̀ pé Ísọ̀ ló kọ́kọ́ jáde. ntí ń jẹ́ Ísọ̀ òun lọ máa ṣẹ̀yà láti inú oyún. túmọ̀ rẹ̀ ní ntí ń jẹ́ Ísọ̀ báwa ẹ̀kọ́ àṣẹ̀yà ẹni ó ṣẹ̀yà láti inú oyún ní jẹ́ bẹ́ẹ̀. ó wá jáde nígbà tó jáde tán l'Ànábì Yakubu náà ṣẹ̀ṣẹ̀ jáde. ìyá wa dá a mọ̀ pé ẹni ó jáde sí kejì yìí Yakubu ni. wọ́n máa ń bẹ bẹ́ẹ̀ nígbà tí ó yá wọ́n tọ́ wọn ẹ máa wá wọ lóhùn ọba ńlá ọba tí ò sírú rẹ̀ Ọlọ́run wá ní kí ìyá fẹ́ràn Yakubu. ìyá fẹ́ràn Yakubu. Alayhi salatu wassalam. Ànábì Isahaka tó jẹ́ bàbá wọn ó wá fẹ́ràn Ísọ̀. torí pé Ànábì Yakubu ní ká máa sin ewúrẹ́ ká sin àwọn nǹkan kéékèèké bẹ́ẹ̀ lòun gbajúmọ̀. àmọ́ Ísọ̀ bí ká máa sin erin ká sin ẹkùn ó burú ó sì nírun la. ẹ bá yẹ fún Ànábì Muhammad. wákàtí adébọ̀dé alábìbọ̀dé ìdàwí sàròfin. bàbá wa mọ ẹyin náà mọ yín wo. wákàtí alábìbí rọ̀ṣọ́. lílà yà á dínà. wákàtí alábìbí rọ̀ṣọ́. lílà yà
nígbà wọn dàgbà ojú anabi Isahak tó bí wọn ojú ti fọ́. anabi Isahak ó wá rí ìsáàlà látọ̀dọ̀ Ọlọ́run pé àsìkò ń tó bọ̀ tó wọ́n lọ. ó wá pe Ísọ̀ tó nífẹ̀ẹ́ sí jù tí gbogbo wa la mọ̀ pé ìyá ni Yakubu nífẹ̀ẹ́ sí. ń bọ̀ wá pe Ísọ̀ ó ní rọ̀ Ísọ̀ òun wò pé àsìkò náà ń tó bọ̀ díẹ̀díẹ̀ àmọ́ mo fẹ́ ṣàdúrà fún ọ kí n súre fún ọ kí n bọ̀ nǹkan sí ọlá àwọn àtàjà nìyà kí n bọ̀ tányányá sí ọlá àmọ́ ní sí kí n tó lè ṣe n tó wù mí tí mo bá kó o ṣe fún mi ní sí ní pé kó o lọ pa ẹran fún mi mo fẹ́ jẹ ẹran ó wù mí jẹ kó o sì ró ṣe la ilaha illallah àti mọ́ àwọn àṣẹ àgbà ni. كوامي قد على مؤمنين ذوي شرف وقد على برسول لله عبداني àbí kí n ṣe ẹnu wọn bá díẹ̀ irú àwọn bàbá mi kí wọ́n ṣẹ́jú dáadáa mọ́ mi la. وقد على برسول kí wọ́n mọ̀ pé kì í ṣe wúrowúro là ń ṣe. لله عبداني àṣẹ gbogbo bí ànábì Isahak bí n ti sọ fún Ísọ̀ ìyálẹ̀ mọ́sígbè kàtẹ́ ń gbọ́. Ísọ̀ yìí jáde pé kóun lọ pẹ́ran ìyá bá sáré pé Yakubu ni wá ntọ́ ṣe ní sí mo fẹ́ kó lọ pa ewúrẹ́ tó dáa kó o sì rọ́ọ̀ṣì ẹ̀ bàbá rẹ̀ tó fẹ́ ṣe ní kó sì máa kó nífẹ̀ẹ́ ó nífẹ̀ẹ́ Ísọ̀ àmọ́ gẹ́gẹ́ bí kó láàánú mi láti inú oyún ló jẹ́ kí n sọ àṣírí yìí fún ọ. ó ní tí bàbá ò wá ní mọ̀ ó ní kò ní mọ̀ ó ní mọ̀ ẹran tó fẹ́ pa òun nì nígbà tó bá rọ́ọ̀sì ẹran òun tán awọ ẹran òun nì dá sára kó dàbí ti Ísọ̀ bó o bá ti dá sára sọ bàbá yìí ò ní nà mọ́ tó sì ti dé tó déwájú rẹ̀ tó gbé fún tó ti fọwọ́ ra ọ́ la yóò mà pé wọ̀ náà. Allahu akbar. àwọn anabi Ọlọ́run yìí sì gbọ́ nabi Yakubu basayi lọ sí ti yàrá mu ngba nabi Yakubu lọ sí ó gbé ẹran dé bó ti gbé ẹran dé bàbá wa ń gbòòrò gbé òórùn Yakubu ní ń gbọ́ yìí ìwà ń fọwọ́ ra mi la èmi náà lè níbi wọn ti yọ ń ṣe fanfa èmi ni èmi kọ́ ìyá ni bí ìyá bá fẹ́ kẹ́dà ọmọ sórí ilé láyé ọmọ ní ọ̀fà nìyá bá súnmọ́ òun náà ni ebe ẹ ti fọwọ́ kàn láyé ti rí pé òun sáwọn anábì Ọlọ́run ẹ̀ sì gọ̀ anábì Isahak ló bá forí sẹ́nu ló bá ní ilé afọkàdà lọ́hùn. من عيني نور لهما ففي فؤادي وقلبي منهما نور ففي فؤادي وقلبي منهما نور عقيزتي بحسن لا خفاء به bihosini laafa gbogbo ẹ̀pọ̀ tí ma tira wọn ni ẹlòmíì ma fi wò pé nta wúndọ mi ma tira wọn. àwọn bàbá wa jẹ́rẹ́ sí mi yìí bọ́lá kẹ́ ẹ̀ ọ́ pé bàlágà. wàlí lisanu bihosini lqawli mashhuru wàlí lisanu bihosini lqawli mashhuru. wàlí lisanu bihosini المشهور وإن أحسن شيء أنت مظهره صبر إذا ما جرى بالكريمة دور صبر إذا ما جرى بالكريمة دور أبقد الله من عيني نورهما
Ìsàhákà wọn rẹ́rìn báyìí ọ̀rọ̀ àwọn méjèèjì tán pẹ́ra wọn gbọ́dọ̀ ń bá tiẹ̀ gba ojú mi méjèèjì ojú ọkàn mi ọ̀fọ́. Bàbí ìbùwádìí wà pálí bí mí ni wò máa nù. Àkìlí Zakiyu bìbí sinmi ní tọ́wọ́lì mẹ́sàn-án Àkìlí Zakiyu Àkìlí Zakiyu. Àkìlí Zakiyu wà hókìmí lákàbà àbíyé. ولسان بحسن القول مشهور ولسان بحسن القول مشهور. ó ní làákàyè mi mú làákàyè mi bẹ́ẹ̀. وحكمي لا خفى به. ẹ dákun bí ẹ ti ń ṣe ilé láìkí ẹ. ìpínlẹ̀ máa rí ní. بحسن القول مشهور وإن أحسن شيء. fídíò yìí àmọ́ ibi tí ó dé kọ́mọ wá ní ká tún ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ kọ́dà wọ́n máa bú wa báwọn bí pé ọmọ ní tẹ̀yàn ṣe ni. ebi la sì dánú gbogbo ìlà bílẹ̀. àhásánà ṣe é àdàmọ́ ní ìbùbù. èsì ṣe ń ta afẹ́ ní ìyá yìí bàbá wa sàkámà àṣírí gidigidi tó dájú bí ẹ̀fẹ̀ náà ń bẹ. ìnà àhásánà ṣe é àdàmọ́ ní ìbùbù sọ́dọ̀. gbogbo àwọn bàbá wa wọ́n jòkó lẹ̀ yìí ẹ̀ tún wọn wá dàrú pé kíní kan tún ṣe kíní kan kíní mẹ́mẹ́ ẹ̀kọ́ máa ń lé ẹja tẹ́ni àfẹni tí ó bá tẹ́ gbèsè. ìnà àhásánà ṣe é àdàmọ́ ní ìbùbù sọ́dọ̀. ìdá máa dára. àbọ̀ ọ̀pọ̀ ẹ̀ka wọn máa ń lẹ̀ ẹ̀tẹ́ni ẹni tí ó tẹ́ gbèsè ló fi. Olúwa mi ẹ̀rọ. ẹ ṣeun thank you. sọ́dọ̀ wọ́n ìdá máa dára. ilé kò ní bá kí dùn. Ànábì Yakubu ní ìzámàjàlá bílíkùrì inú àwọn bàbá mi wá ń dùn inú àfa mi ti bàjẹ́ sí ìjòkó orí ẹ̀ dàrú èmi ni wọ́n á kó bọ́ọ̀dù ìwọ náà ti sèrè láti inú oyún nù Àkìlí bọ́ọ̀bá rí kọ́ńdà tínú rẹ̀ wá ń bàjẹ́ o ti sàgbákò láti inú oyún nù. Àkìlí Zakiyu bẹ̀rù kíní lákàbà àbíyé. ojú ti dàgbọ́ yìí bá ti wò mí dáadáa kí ló kàn mí pẹ̀lú ojú tiẹ̀ tí ò rí nǹkan kan. bẹ̀rù kíní lákàbà àbíyé wàlí. Ọlọ́run tó sọ̀rọ̀ ló ń wú sí ni àbí ẹni tọ́lọ̀ ń sọ̀rọ̀ ni. wàlí lìzánù bẹ̀rù sèdè ìyàgá òní báṣí. wàlí lìzánù bẹ̀rù sèdè ìyàgá òní báṣí. ẹ bá ànábì dáadáa. ibi ànábì Yakubu ti ṣàgbákò oríire nù. Àkìlí Zakiyu wàwú kíní lákàbà àbíyé. Ànábì Yakubu wá rí pé ẹjẹ fi wọn lẹ Ànábì Yakubu bá sún gbogbo rẹ fún. Ànábì màmá náà nù ṣe é rí báyìí. wàyíyà àtàlẹ̀ ṣẹ́yìn àtàwọn onígi wòwò. sọ fún wọn kí màmá ń bọ̀. àjàrà nílí fún ìwé máa fi dúró. kí yàrá bọ̀ ọ́ mọ̀nà kan. àjàrà nílé kórè ní máa dìbò. kí yàrá bọ̀ ọ́ lórí lọ́dà. nílé kórè ní máa dìbò. gbogbo àwọn tí wọ́n tẹ̀yẹ̀ pàdé wọn lóde lọ́dọ̀ pé bàbá mi sáwí bàbá mi sáwí sábìlẹ̀gẹ̀ ní èyí pàdé wọn lóde. Àkìlí Zakiyu bẹ̀rù kíní lákàbà àbíyé. Lisanu bẹ̀rù sí ní káwọn lè máa ṣe ó. Lisanu bẹ̀rù sí ní káwọn lè máa ṣe ó. Ọlọ́run wá sàdákọ̀ ọ̀rọ̀ mi àṣeyàgbá ń bẹ láyé
bí n bá wà tutù bó ti tó wà lẹ́tí sórí rẹ̀ o Allahu akbar. láti inú ìyá mi ọmọ mi ìtẹ́rí ikú ń bá láyé lẹ́nìí òun náà ti ṣàgbákò láti inú ìyá rẹ̀ bọ́lọ̀ ń bá wa ní o wáyé dáadáa tó o sì ráyé ṣe dáadáa èyí tó dáa jù láyé òun ni ká tọ́jú ìyá wa ká sì tọ́jú àwọn tó kọ́ wa bẹ́ẹ̀ yẹn bá ń tọ́jú ìyá rẹ̀ tó tọ́jú àwọn tó kọ́ àtàwọn tó tọ́ tó ṣàpọ́nlé wọn tó ṣàyẹ̀sí wọn wà láyé wọn náà dàgbà orí ilé rẹ̀ ó sì kalẹ̀ yóò kalẹ̀ wá sí náà nù ní. ó ṣe yíwò níwájú àwọn bàbá tọ́lọ̀ ń jẹ́ kí arúgbó pé bàbá aláṣẹ́wò Yakubu wọ́n wá ní kí n tún bá wọn gba donation lọ́dọ̀ yìí nìyí. ẹ̀yọ̀ wà ní Muhammad sallallahu alaihi wasallam. àwọn ọmọ ìyá mi àlìkáyí ẹ máa bọ̀ ẹ wá ràn mí lọ́wọ́ à ń gbádùn rẹ̀ kí wọ́n ti yíyan panama wa. bí ẹ bá ṣẹ́nu èyí tí mo rọra ṣe mu èmi gan ò èmi ò tiẹ̀ sọ̀rọ̀ kódà èmi ẹ̀ sọ̀rọ̀ 40 minutes mọ́. ẹ ṣeun ọlọ́run ó jàre yìí pé ọlọ́run wọn láàyè tí mo ṣe lójú àwọn bàbá yìí ń lọ ọ̀dọ̀ wọn nísìnyí wọ́n ṣàdúrà fún mi. ọ̀tá yìí pọ̀ púpọ̀ ọ̀tá pọ̀ àmọ́ gbogbo ẹni tí ọba ní gíga kan láyé. anakumula. gbogbo ẹni tí ọba ní gíga kò ní mọ iye gíga. gẹ́gẹ́ bí tí àlìkáálí nílò ní. bẹ́ẹ̀ bá ní gíláàsì tó dá lé kò ní sọ̀pọ̀ mọ́ gíláàsì oní gíláàsì níta. ọlọ́run wọlé àwọn ti ṣe yìí tẹ́ ẹ̀sì sẹ́kùnrin ti dáadáa ọlọ́run mọ̀jà tó kúrò ní yín mọ́. Àmín. ẹ̀rọ kò ṣe àmín. Àmín ya Allah. ọlọ́run kò jẹ́ kẹ́mi wọ́n gùn. Àmín. àbálkọ̀ náà ná Muhammad subhana rabbika. Ìgbésẹ̀ ọmọ ẹ̀sìn. ìkórè ká bàbá ọ̀tẹ̀ àrùn ní ìṣe bàbá ọ̀tẹ̀ o. gbogbo ẹni dàrú kúrò yìí onítọ̀ kú tọ́mọtọ́mọ. ìkórè ká bàbá ọ̀tẹ̀ àrùn ní ìṣe bàbá ọ̀tẹ̀ o. gbogbo ẹni dàrú kúrò yìí onítọ̀ kú tọ́mọtọ́mọ. afọwọ́ Sheikhul Qadiriyya Sheikh Abubakar Isa bàbá ọ̀tẹ̀ wá sí ni wọ́n ti bá wọn ṣe yìí. bàbá Ummul Qadiri ọlọ́run ò ní fi yín lẹ̀ yóò sì ní ẹ máa wà ní gbogbo ìgbà. gbogbo àdúrà tí wọ́n rọ̀jò rẹ̀ lórí bàbá wa Sheikhul Qadiriyya As-Salatiyya yóò ti dàrú lọ́dọ̀ ẹlòmíì máa ń kó bàbá wa bó nǹkan mẹ́ta ní sọ́yìn ní bàbá. bẹ́ẹ̀ bá ní mímọ̀ tó jẹ́ àfa kó tilẹ̀ òkú kéré ma bàbá ni o. Àkọ́kọ́ mọ̀. bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ó di bàbá. ẹlẹ́ẹ̀kẹta mẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ya wèrè tó burú gan. àwọn yóò ní bàbá nìyẹn o bàbá wèrè nìyẹn o. bàbá wèrè sì lè yún un. bàbá méjèèjì dàkọ́kọ́ òun ni ti Sheikhul Qadiriyya. authentic bàbá ọ̀tẹ̀ ọlọ́run ní yóò fún yín. Àmín. ọlọ́run Nabi sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. abẹ́ gba donation Ummul Qadiri ti bẹ́ẹ̀ jòkó. Ó ti dà. pẹ̀lú òkú ọlọ́run gbogbo eléyìí tí bàbá bá ṣe ń bẹ̀ òdodo ni wọ́n bá fi ilẹ̀ ní sí òdodo ni wọ́n fi ilẹ̀ lẹ́tà wà láì òdodo ni. mo ránṣẹ́ bàbá Ummul Qadiri bàbá Ummul Taqwa. bàbá Ummul Taqwa. àṣírí Taqwa. Ń bẹ nílẹ̀ ni. àṣírí tápá. Ìmú 10,000 wá. bàbá Ummul wọ́n ní 10,000 naira. Alubarika Umura and Hajj service fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé fẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àṣepé iléeṣẹ́ wo la máa bá lọ. Barikatul Barakati lil hajj wal umrah. Iléeṣẹ́ àlùbáríkà hajj and umrah services ni wọ́n ń ké sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà. Umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé. Tètè máa bọ̀ ní iléeṣẹ́ àlùbáríkà. Gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí dídí dọ̀hùn. Gbogbo ẹ ti wà nínú ètò. Ilé gbígbé ni, ziyara ní ilé lọ ni. Kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́. Àdéhùn ló jẹ wọ́n lógún. Tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe. Lílọ rí àbọ̀ rẹ̀ ni yóò já sí. Àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ. Wípé tẹ́ ẹ bá wọn lọ, ìrọ̀rùn ló máa já sí. Títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services. Installment payment
is allowed. iléeṣẹ́ àlùbáríkà wà ní nọ́mbà 11B amadu close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090. àlùbáríkà ìwọ là ń bá lọ o.